wá lọ́sẹ̀ méjì tó kọjá nípa Imam tó gba ìyàwó mi tó dẹ̀ kó àwọn ọmọ sọ́dọ̀. dípò tí yọ ọ̀bẹ sí mi lóru táwọn ọmọ sọ fún wọn pé àdáàdì ẹ fẹ́ gún mọ́ mi ó ní kẹ́ẹ̀dá rẹ̀ ni tó sọ fún àwọn ọmọ pé káwọn ọmọ mẹ́ta kan fèsì ògiri pé kọ́ máa wò nǹkan tá à ń ṣe tó fẹ́ pa mí ní gbogbo. oúnjẹ tó wá gbé fún ọmọọṣẹ́ mi ó fi nǹkan sí mọ́ mi wá pè é tóun fi sínú oúnjẹ yẹn ó fẹ́ kí n gbàgbé owó tí òun wọ́ lákàntì mi. jẹ́ fún mi kó sọ fún àwọn báńkà yẹn pé èmi ni àbúrò òun nínú bank bẹ́ẹ̀ ni ó lèmi ni àbúrò òun. èmọ̀ rẹ o ẹ̀yin èèyàn Imam gbàyàwó Kazeem látàrí pé wọ́n mọ̀mọ́ lọ sí skul wọn. ṣọ́ràn yẹn wá ní báyìí nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn káwọn mùsùlùmí kí wọ́n mú ọmọ wọn lọ sí Muslim school látàrí pé ìyàwó Kazeem ìmọ̀mọ́ lọ sí skul tó jẹ́ pé máàmù ló ní àti bẹ́ẹ̀ ni ìyàwó yẹn ti bẹ̀rẹ̀ sí ń wojú máàmù o. ẹ wò ká tó ṣẹ́jú pẹ́ Imam gbàyàwó Kazeem o ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ kí lohun tó ṣẹlẹ̀ kí ló dé bó ló ṣe jẹ́ bó ló ṣe ṣẹlẹ̀ tó fi di wípé ìyàwó Kazeem náà kọ Kazeem sílẹ̀ tó jẹ́ pé ọ̀dọ̀ Imam ló wá ń lọ báyìí o pé ọrùn sùn Imam làparò òun fẹ́ kú sí kódà wọ́n ló ti bímọ fún Imam yìí o kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé kí ló lè kú ọ̀nù lé gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ lórí ètò eléyìí tí mo mú wá fún yín. ẹ wo eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pa ká sọ. ẹ máa ń comment kẹ́ máa like kẹ́sì máa pín fọ́nrán yìí káàkiri torí pé kí ni nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó nínú eléyìí tí mo mú wá yìí. àwọn ọmọ tó yẹ kó máa tọ́ àwọn èèyàn sọ́nà kó máa tọ́ àwọn ọmọ ìjọ kó máa tọ́ wọn sọ́nà pé báyìí ni ẹ ṣe ṣe ẹ báyìí la ṣe ń sin Ọlọ́run tó jẹ́ pé àwọn náà ní tí wọ́n ń gbà yàwó èèyàn. eléyìí ó burú jáì ó burú jáì láì dènà pẹ̀lú ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ẹ ká lẹ́sà ẹ gbẹ́nu sí kinní yìí ẹ ká lẹ́sà orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá àti tó gbé yín lórí ètò Kókórò Alátẹ. Kazeem Ìyániwúrà lórúkọ mi. Kazeem Ìyániwúrà náà. mo wá láti ìlú Èkó lóṣòdì. mo wá lọ́sẹ̀ méjì tó kọjá nípa Imam tó gba ìyàwó mi tó dẹ̀ kó àwọn ọmọ sọ́dọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti yọ̀ǹda ìyàwó because wọ́n ti jáwèé fún wa mo ti yọ̀ǹda ẹ̀ but àwọn ọmọ mi mo fẹ́ gbà. ó dẹ̀ ti bímọ fún Imam náà kí n lọ tọ́jú àwọn ọmọ mi jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́. sọ ti tó ó ti pẹ́ tó bá ń tẹ́ ti kúrò lọ́dọ̀ yín náà ni. 2022. sáwọn náà ni. òun náà ni. alhamdulilayi. ẹ̀yin náà sọ pé ẹni tó ní skul tọmọ yín ń lọ. bẹ́ẹ̀ ni sà. ọlọ́run ò ṣeun o ọlọ́run ò ṣeun o ṣe é rí èbó lè ṣe mistake o kó kí páàtì mọ́tò tó yẹ kó kì bọ́ wájú kó kì bẹ́yìn ó wà tolerable mistake ni èèyàn ni àbí èèyàn gan lè ṣe mistake ọlọ́run ò ṣe mistake tó bá dáàyàn tó bá ránṣẹ́ kan gbogbo oníṣẹ́ ń ó pè ní kábíyèsí olódùmarè ọlọ́run ṣeun o salamu aleykum. wa aleykum salam. ètí mi tiẹ̀ kọ́ fẹ́ béèrè mà orúkọ yín mà. Muibat Abalaya. ṣé lóòótọ́ ni ó jẹ́ pé ẹni tó ní iléèwé tí ọmọ yín tí ọkọ yín rán àwọn ọmọ yín tẹ́ máa kó lọ òun lọ gbà yín lọ́wọ́ ọkọ yín. rárá o bọ́rọ̀ ṣe rí ọ̀rọ̀ ti pẹ́ ká tí ń bá bọ̀ nù. a fẹ́ra ní 2017 àti ní court ǹdẹ̀ bímọ fún ní 2019 àkọ́bí mi so wà á tún fi bá àkọ́bí mi yẹn náà ìjà náà ni a lé mi jáde síta máa nà mí á lé mi jáde kí n lọ sùn ta. wọ́n máa ń nà yín. bẹ́ẹ̀ ni mà á nà mí á ní kí n lọ sùn ta ọmọ máa wà lọ́wọ́ mi á ní gbọ́mọ kalẹ̀ sí yàrá á ní kí n bọ́ta kí n lọ sùn ta tó ń bá sunkún á pè mí wọlé á ní wá fọmọ lọ́yàn á ṣe lọ bí à ń ṣe. ẹ bá tún fọmọ lọ́yàn tán wọ́n tún náà jáde. kí n bọ́ta padà there was a day tó yẹ kí mo fọmọ lọ́yàn tán tó ní pé kí n bọ́ta wọ́n á ń bẹ̀ kó má bínú pé kó jọ torí mi ìṣẹ̀lẹ̀ṣẹ̀ kan pé mi fẹ́ bọ́ta torí òtútù àyà náà wọ́n ní rárá ó ní pé kí n bọ́ta àwọn aráalé ṣe à ń gbálẹ̀kùn ó ná mi jọ yẹn pé mú pàǹtì mi ò fi já mi nìtàn so bóyá máa ń ṣe fún mi ní gbogbo gbà nínú ọ̀nà tí bá àwọn ọmọ bá dẹ̀ dá sí a sọ fún àwọn ọmọ pé káwọn ọmọ má dá sí á lù èmi àtàwọn ọmọ papọ̀ bóyá máa ń ṣe fún wa láti lè ní ẹ̀sà so ó kọ́ àwọn ọmọ sí public school ní Afáriogun
ní Orílẹ̀ primary school ló kọ́ àwọn ọmọ ẹ̀ lọ primary school àwọn ọmọ ẹ̀ ń lọ ní public school so èmi ni mo kọ́ àwọn ọmọ ẹ̀ lọ sí private school fúnra mi àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ok. so ìgbà tí mo kó wọn lọ sí private school ó ní nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn tí mo fi kọ́ àwọn ọmọ mi lọ sí private school ní ìgbà yẹn shop tí mo wà wọ́n fún everybody níwèé pé àwọn fẹ́ lo ilé gbogbo ara lé náà fún níwèé so mo wá ń wá shop ìgbà tí mo ń wá shop alhamdulilayi mo rí shop ìgbà tí mo rí shop yẹn mo dẹ̀ wá nínú shop yẹn so mo wá fẹ́ ṣe iwájú ta shop mi àti àwọn kílókù ẹ̀ ṣàfẹ́ ṣe àwọn kankan níwájú shop mi ṣá wọ́n á fún ní ATM mi kó bá mi gba owó fún àwọn tó máa bá mi ṣe because òun ló kọ́ àwọn tó máa bá mi ṣe bricklayer wa kó bá mi ṣe so gbogbo àyẹ̀mí ń ránṣọ lọ́wọ́ fún mi I'm a fashion designer mo ń ránṣọ lọ́wọ́ so ó ṣàṣe tán ìgbà tó dẹ̀ ṣe ó dẹ̀ dé ATM mi padà fún mi gbogbo àyẹn àwẹ̀ ṣáàdì aṣàwẹ̀ mo ra aṣọ fún un mo ra fáwọn ọmọ so ìyẹn lọ bẹ́ẹ̀ bá ṣe wá di pé àwa ṣe àwẹ̀ tán mo wá pé mo ní dáàdì basit òbí tá àwọn ọmọ yìí báyìí ń lọ sí public school kò tẹ́ mi lọ́rùn ìwọ ń ṣiṣẹ́ òun wà driver ni tó ń ṣiṣẹ́ ní Spring Bank driver ni fashion designer lèmi ó sì jẹ́ ká train àwọn ọmọ yìí tó bá yẹ di pé akọ́ ọmọ yìí fẹ́ wọ secondary school a lè fi wọ́n sí public school jẹ́ ká lay foundation tó dáa fún àwọn ọmọ yẹn ó dẹ̀ ní rárá ó ní pé òun ò lè para òun nítorí ọmọ kankan because àwọn ọmọ yẹn ti ń kọ́kọ́ lọ sí school olówó táwọn yẹn bá ti lọ first time second time third time I withdraw wọn kó àtúkọ́ wọn sí school bomi wọ́n á sọ fún mi pé bó ṣe ń change school àwọn ọmọ yìí ó lè ba kárí àwọn ọmọ yìí jẹ́ fún àwọn ọmọ yìí lọ́rùn sílẹ̀ ó dẹ̀ ní pé rárá along the line adẹ̀wà bẹ́ẹ̀ so mo wá gbà tó wá di pé mo wá rí owó ní ṣọ́ọ̀pù mi yẹn mo wá pè mo ní dáàdì basit mo máa ti rí owó kan lákàntì mi pé mo dẹ̀ fẹ́ kó àwọn ọmọ yìí lọ sí school tí bá ti kó wọn dé school tó wáyé pé maybe by mi wá rí owó yẹn san mọ́ ṣó lè má bá mi san owó yẹn lọ ó ní òun ò lè parọ́ òun torí ọmọ kan sẹ́ ó dẹ̀ jọ ó dà kí n bá ti ń san kàdé máa san half ó ní rárá ó dà kí n bá ti ń san tó wáyé pé pàmì fẹ́ pin ṣó lè bá mi ṣe ó ní òun ò lè ṣe anything mo ní òkè mo ti gbọ́ níyì ó ní màmá òun sọ pé kóun má parọ́ òun nítorí ọmọ kan nǹkan tó sọ fún mi ní alẹ́ ọjọ́ ìdẹ́ni kò sí wàhálà so máa di following week that was on Saturday mo kọ̀ wá nu shop mi mo dẹ̀ ṣiṣẹ́ tán mo ní káwọn bá ti pé mo ṣiṣẹ́ tán bẹ́ẹ̀ máa ń káwọn àwọn ọmọọṣẹ́ bá mi kó àwọn ọmọ mi lọ sí ilé kan lọ sùn mo wá délé mo kọ́ fẹ́ lọ wẹ̀ ni mo kọ̀ rà láti lórí fóònù mi tó dún gbagbangbagbangbagba lẹ́ẹ̀márùn-ún ni àkílẹ̀ lẹ́yìn owó mi ni wọ́n ti kó ní àkáǹtì mi mo kọ̀ pé ní dáàdì bá ti wá wò wọ́n dẹ̀ sáré check ẹ̀ pápápá gbùrù ló ṣe gbẹ̀ kò rí ta ló wá kó wọ́ mi lówó ó lóun mọ̀ ń pa ẹ̀ mọ́ níwẹ̀ fúnra rẹ̀ náà ló bọ́ta ló pe èèyàn kan jáde nínú àwọn ọmọ tẹ́nàntì ilé wa ó dẹ̀ pè wọ́n jáde kọ́kọ́ bá òun check fóònù mi ó dẹ̀ check fóònù mi ó dẹ̀ wọ́ nípa àwọn ti wọ́wọ́ yẹn pé ó tún ní kọ́ bá wọn pe customer care yẹn ní pé network kò sí alhamdulilayi so ó yẹ ṣe pé customer care èmi wà lọ sásàlà tún ti mi dáwọ̀ Sunday torí mo máa attend NASFAT ni mo máa attend so mo wà lọ sásàlà tún so bí mo ṣe délé àsàlà tún mo àdẹ̀ parí program wọn á pè mísọ̀nà àwọn jáde pé kọjọ pé kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi nísìnyí pé kọ́ bá mi wò mísọ̀nà pa pé àwọn ò mọ́wò pé àwọn máa pe báńkà kan jáde nínú mọ́ọ̀sì fún mi wọ́n dẹ̀ pé jáde ìyẹn wá chẹ́ẹ̀kẹ́ ó kọ̀ rí ni ìyẹn wá ní pé àkí má bínú àwọn mélòó là ń gbélé mo náà wà 5 ó ní báwo ọmọ ọdún mélòó ni àkọ́bí mo náà ọmọ ọdún 11 ó ní pé sorry òun ò lè pé àfi kí n lọ sí bank ní customer care kí n lọ ká lọ mọ ẹni tó mú mi ní owó mo ní mo ti gbọ́ so àṣàjọ délé gbà tí mo délé máa sọ fún dáàdì basit mọ́mí náà pé mọ́mí ní tẹ̀lé ọkọ ẹ lọ tẹ̀lé ìyàwó ẹ lọ gbà ká máa dé bank ìyàlẹ́nu ló jẹ́ fún mi kó sọ fún àwọn báńkà yẹn pé èmi ni àbúrò òun nínú bank bẹ́ẹ̀ ni ó lé mi ní àbúrò òun so gbà kó sọ pé èmi ni àbúrò òun wọ́n sọ fún dáàdì basit wáyé kó sọ pé èmi ni àbúrò ẹ̀ bọ̀ máa wá owó mi o wáyé kó sọ pé àbúrò ẹ̀ ni èmi kọ́ ni ìyàwó ẹ̀ ni ó ṣàní ká máa lọ àkọ́bọ́ta wa lọ bàtà wa délé àṣàjọ dé ṣọ́ọ̀bù mi wọ́n sọ fún ọmọọṣẹ́ mi pé wọ́n ti wọ́ mi lówó ní pé mi ìdẹ̀mọ̀ kan bí wọ́n ṣe wọ́ mi lówó àwọn ìsìnkú àǹtí àwọn ọmọ kọ̀ọ̀kan ń pa owó mo ní kọ́ máa wò rí kọ́ ẹ̀ka máa ṣiṣẹ́ wa lọ so àwa ń ṣiṣẹ́ so mo wá padà lọ sí bank èmi àti àbúrò mi á padà lọ mo ní pé mo fẹ́ ṣe statement of account kọ́jọ kó bá mi wá owó mi jáde ó ní pé òkè àwọn tí wọ́n dẹ̀ ṣe statement of account jáde wọ́n gbà ní 20 11 ok fine mo wá ní pé kọ́jọ tó lọ mo fẹ́ wá owó yẹn wọ́n wá ní pé báwọn náà ṣe rí bó ṣe gba owó yìí ìyàlẹ́nu jẹ́ sáwọn pé àwọn ti ṣàṣà àwọn orí báńkì tó ń ti gbà bọ́kì fáwọn ní 45 working days káwọn fi wá owó mi jáde mo wá ní pé òkè mo ti gbọ́ along the line tó di pé wọ́n sọ àkọ́kọ́ ń bẹ́ẹ̀ ni along the line ọ̀rọ̀ yẹn àṣekóhùn bank
ó wá pè mí ní mo wà ní ṣọ́ọ̀bù pọ̀ pè mí ní ẹ̀ló òun ti ṣe oúnjẹ fún mi ṣé màá jẹ mo wá nípa mo wà náà àníyàn ó wá ní èmi tí mo ṣe náìtì mọ́ ojú ni fẹ́ wà náà mo ní mò ń gbàwé sẹ́ẹ̀ ó wá ní pé rárá pé rọ̀ ni mò ń pa mo ní òkè mo ti gbọ́ ó wá ní kọ́kọ́ ọmọọṣẹ́ mi kan wá gbọ́ ọmọọṣẹ́ mi yẹn ṣe wá gbé oúnjẹ yẹn dàkọ́ ọmọọṣẹ́ mi ṣàgbé oúnjẹ yẹn ó gbé wá sí ṣọ́ọ̀bù mo kàn fẹ́ jẹ oúnjẹ yẹn èmi kàn ò jẹ èmi mi ò jẹ mo ní kí ló dé kẹ́mi mi ò jẹ báyìí mo ní kí ló àwọn ọmọọṣẹ́ mi nípa àwọn fẹ́ jẹ oúnjẹ mo ní kọ́ máa jẹ mo wá kó lápò mo wá kó fáwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn kọ́ lọ dáná rice ní ẹ̀wà ní kọ́ lọ sí oúnjẹ yẹn àwọn ọmọ yẹn ṣáà sí oúnjẹ yẹn so bó ṣe wá ó wá tún wá ṣọ́ọ̀bù yẹn dáàdì bá ti tó wá ó ní mi ì jẹ oúnjẹ mo ní mo ti jẹ ó ní àgbà tá à ń dáná mo ní àwọn ọmọọṣẹ́ mi sọ pé ebi ń pa àwọn ọmọdé fún ọ lówó kọ́ lọ jẹun ó wá ní pé ó dẹ̀ lọ ilé padà so ọmọ yẹn tó fún oúnjẹ rán yẹn ọmọ yẹn ń gbé lọ́dọ̀ grandma mọ́mì but grandma mọ́mì gangan ló kọ́ èmi níṣẹ́ so ọ̀rẹ́ grandma ló ń gbé grandma yẹn wá jẹ́ ọ̀rẹ́ mọ́mì tètè mi so bọ́mọ yẹn ṣe dé bó ṣe dé ọmọ yẹn ṣe wá délé 7 o'clock ọmọ yẹn máa ń close ọmọ yẹn ṣe délé bó ṣe pọ̀ ọmọ yẹn lórí fóònù yẹn ẹ̀ló ṣọ́gà ẹ̀jẹ̀ oúnjẹ yẹn ọmọ yẹn wá òpa báwo lọ ọkọ̀gá ṣe ní nọ́mbà òun ó wá ní bẹ́ẹ̀ ni sà ọjọ́ oúnjẹ yẹn ní àyùṣó ní bẹ́ẹ̀ ni àwọn ọjọ́ oúnjẹ sẹ̀ ó wá cut phone ó kọ́ tún pé padà again ni pé má sọ fọ́gà yẹn pé mo pè é o èmi dẹ̀ ṣe night so mo wá délé láàárọ̀ Sunday ó wá pè mí id ṣojú oúnjẹ mo ní mo jẹ ṣojú oúnjẹ mo ní mo jẹ sẹ ó ní kí n wá jókòó sẹ́gbẹ̀ òun mo dẹ̀ jókòó sẹ́gbẹ̀ torí orí wọn tún síta ni mo dẹ̀ jókòó sẹ́gbẹ̀ ó ní ṣe mo ṣọ́ mo ní mo ṣọ́ mo kàn dìde mo kàn fẹ́ lọ wẹ̀ ń tèmi ó wá ní pé are you sure mo ní kí ló dé ṣé tèmi bá dáná fún mi máa ń béèrè lọ́wọ́ kí ló kún pa kí ló kún sọ pé kí ló fi sínú oúnjẹ fún mi gbogbo àyẹn adẹ̀ ti ń wá owó yẹn ní bank ó wá di Tuesday mo kàn rí pé mo fẹ́ wọlé ó ní pé kémi má wọlé àwọn ọmọdé ti wà ní yàrá kí n má wọlé fún kíni ó ní pé ẹ̀wọ̀n kémi ṣáà má wọlé ni kí mi lọ wá ohun tó mú èmi lówó mo ní mi pariwo ọ̀rọ̀ mi láòdọ̀ ọ̀rọ̀ yìí owó ti lọ fẹ́mi mi bá ṣáà ti lọ owó mi ti lọ owó ló lọ ọlọ́run máa tún ṣe ìmí ó ṣàní pé rárá kí n lọ wá owó àṣekó ti lọ fi ẹjọ́ mi sùn àwọn èèyàn káàkiri kódà gan ó gbé kúránì fún àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ló fi kúránì búra fún àwọn àgbàlagbà méjì tó ní pé gbogbo ègún kúránì kó jẹ́ ti tòun tó wáyé pé òun mọ̀ ń pa owó ìyàwó òun àwọn yẹn wá bìlíìvù ẹ̀ so ó dẹ̀ ti lé mi bọ́ta ń gbà yẹn mo ti lọ ń gbé inú ṣọ́ọ̀bù mi so mo fẹ́ wọlé kò jẹ́ kí n wọlé mo kò wálé láàárọ̀ jù ó ní pé èmi já kọ́ńbọ̀dù ó ní mo já kọ́ńbọ̀dù òun wálẹ̀ ní pé òun wá owó mo wá owó bọ́mọ mi ṣe sáré wá ṣọ́ọ̀bù yẹn àkọ́bí mi ní pé dáadé mo sọ pé àwọn ń wá 500 wọ́n fi ọ̀bẹ la òun ní ọwọ́ kí n wo mọ́mì kí n wo mo ní pé kó má bínú kó ṣàpàdé kó má wọrí so mo wá padà lọ sí ilé ọmọ tó fọ̀bẹ̀ là lọ́wọ́ dà ó wà ń bí báyìí kámẹ́rà máa gbé ọ̀dọ̀ mi ẹ má mi fẹ́ kọ́ ṣojú ẹ torí ọjọ́ iwájú mọ́ ẹ ṣeun sá má sọ̀rọ̀ ẹ lọ. so ọmọ yà sọ pé ìfi ọ̀bẹ la òun lọ́wọ́ kí n wo mo ní mo ti gbọ́ pé kó má wọrí so mo kàn wálé ní àárọ̀ ọjọ́ kejì ní around 5 o'clock tó pé òun àkọ́kọ́ mo kàn wálé ni bí mo ṣe délé mo kàn wá kò tilẹ̀kùn mo kàn wọlé ní kí ni mo wá ṣe mo ní mo wá mọ àwọn ọmọ mi ni tá a bá ń jà àwọn ọmọ mi gangan máìkì education wọn kó bàjẹ́ jẹ́ káwọn ọmọ yẹn máa lọ school gbogbo àwọn ọmọ yẹn ṣì lọ sí public school tó kó wọn sí ní orílẹ̀ primary school tó kó wọn sí mo ní máìka so ó ti kó wọn sọ́dọ̀ ìyá kan ní tẹ́nàntì ilé wa so mi wàá rà àwọn ọmọ mi kọ lọ sọ́dọ̀ ìyá yẹn ìyá àti pàǹpà báyìí lèmi náà ṣe ṣe bẹ́ẹ̀ mo ní màmá mi sọ pé òun ló mú mi lówó ẹjọ́ nítorí ọlọ́mi sọ pé òun ló mú mi lówó ẹjọ́ àwọn ọmọ mi ni mo fẹ́ kọ́ àwọn yẹn kọ́ lọ sí skul mi fẹ́ pọ̀ yẹn dùn kó sílé kọ́ lọ skul mo kọ́ ká àwọn yẹn màmá yẹn wá sọ fún mi pé ó fi kúránì búra fáwọn àwọn dẹ̀ believe ẹ̀ mo ní kò sí wàhálà so gbogbo yẹn mo ṣàkọ́kọ́ àwọn ọmọ yẹn mọ́ra àwọn ọmọ yẹn mo wá jẹ́ káwọn ọmọ yẹn wá sí ilé mọ́ mo ń tọ́jú àwọn ọmọ yẹn wọ́n lọ skul one day so mo ń ṣe ṣọ́ọ̀bù mi mọ́ mi ṣáàjì wá ní àárọ̀ 6 o'clock pé kí n jẹ́ kí máa bọ̀ ní ilé ìtọ́jú àwọn kí n má sùn sínú ṣọ́ọ̀bù pé ó léwu o èèyàn lé mi láti bí ọ̀sẹ̀ kan mo dẹ̀ ń sùn ṣọ́ọ̀bù ṣé mi ní ilé ni mo ní kọ́ máa wọrí pé mi fẹ́ kọ́rọ̀ yẹn kó loud òun mo ṣe ń bo ọ̀rọ̀ yẹn mo ṣàlọ sí ọ̀dọ̀ mọ́mì mi mọ́mì máa sọ pé kí n lọ sọ́dọ̀ mọ́mì ẹ̀ kí n lọ ṣàlàyé fún mọ́mì mo dẹ̀ lọ sọ́dọ̀ ọ̀dọ̀ mọ́mì ìyàlẹ́nu ló jẹ́ fún gbà kí mo dọ́dọ̀ mọ́mì kó sọ fún mi pé èmi parọ́ owó mọ́ ọmọ àwọn ó ti jẹ́wọ́ fún àwọn kò mówó kò ṣe kíní kọ̀ọ̀kan ṣe báwa lágbà ń lé mo dẹ̀ ní òkè mo ti gbọ́ mo wá sọ́dọ̀ mọ́mì mo dẹ̀ ṣàlàyé fún mọ́mì pé òkè jókòó ẹ̀ so gbà kó wá fi di 45 working days tó pè mí wọ́n wá ní pé kí n máa bọ̀ ní bank pàwọn ti mọ orí ẹni tó mú mi ní owó mo kàn gbọ́ ọmọọṣẹ́ mi tó fún jẹran yẹn tó mọ̀ máa ń fún ní ATM ló máa bá mi withdraw rẹ̀ ló máa bá mi save mo kàn fọ́ọ̀mù yẹn ní ATM mo kàn fọ́ọ̀mù yẹn dìṣó ló ní ká lọ bank gbà tí mo dé bá ọkọ̀ mu laptop ọkọ̀ yìí sí mi ni pé kí n wo
ẹni tó mú mi ló èmi kò pariwo ọkọ mi àwọn ni àkí má sọ bẹ́ẹ̀ òun pé ṣèbí bọ̀dá mi ló pè fáwọn ṣèbí òun ni ó sọ pé òun àbúrò òun ni mo ní rárá pọkọ mi ni pé kó má bínú àwọn ni láíláí pé èmi kọ́ ni ó jí owó wá Ford Bank ni pé between Wednesday to Friday kí n tètè lọ produce kó wá if not àwọn máa wá gbé ní ilé ni mo ṣà lọ sílé mo lọ ṣàlàyé fún gbàwọn family wọ́n ṣípá wọ́n gba ọ̀dọ̀ mọ́mì ẹ̀ lọ wọ́n ṣàlùyẹ pé gbàwọn family ṣàpà pé bí a kí wọ́n lọ bẹ̀bẹ̀ ní bank kọ́ máa mú lọ gbàwọn family náà ṣàlọ wọ́n lọ bẹ̀bẹ̀ ní bank wọ́n ṣe everything wọ́n ní rárá sẹ̀ aṣàgbé àwọn afárá dìde wọ́n lọ bank wọ́n lọ bẹ̀bẹ̀ pé kọ́ ṣàjọ kọ́ jẹ́ kọ́ yàfẹ́ pé ìgbà àṣìṣe ni mo wá ń gbé lọ́dọ̀ mọ́mì mi ó ṣàwọn ń bẹ̀bẹ̀ gbàwọn family náà wá ń bẹ̀bẹ̀ wọ́n bẹ̀bẹ̀ gbà tó yá mo padà sọ́dọ̀ ẹ̀ kí ni mo padà sọ́dọ̀ ẹ̀ fún again ó tún gbé wà mí jáde débi pé kó máa lọ mí a ní mi tiẹ̀ mi tiẹ̀ lè sọ pé nǹkan báyìí ló ń ṣe akọ̀dédé bẹ̀rẹ̀ ìwà lóríṣiríṣi mi mọ akọ̀dédé lé mi jáde a ní kí n ṣàjáde kí n kó n lé kí n ṣe everything kí ló dé tó ń lé mi jáde kí ló kó ń lé mi jáde gbogbo ìgbà ló máa lé mi jáde kó ń lé tá máa nà mí tó gba àwọn aráalé gan mọ̀ ìwà gbogbo àwọn aládùúgbò ti mọ ìwà ẹ̀ tó bá ti wá ṣe tó bá ti wá di pé ó ti lọ fẹjọ́ sùn ó ti sọ̀rọ̀ tán àwa dọ̀bálẹ̀ pé irọ́ lòun pa fún wọn kọ́ má bínú mọ̀ nǹkan tó ṣe òun tóun fi ń ṣe báyìí débi pé ó ti yọ ọ̀bẹ sí mi lóòrùn táwọn ọmọ sọ fún wọn pé àdáàdì ẹ fẹ́ gún mọ́ mi ó ní kẹ̀dà rẹ̀ ni tó sọ fún àwọn ọmọ pé káwọn ọmọ mẹ́ta kan fèsì ògiri pé kọ́ má wò nǹkan tá à ń ṣe tó fẹ́ pa mí ní gbogbo gbà yẹn so oúnjẹ tó wá gbé fún ọmọọṣẹ́ mi ó fi nǹkan sí mọ́ mi wá pè mọ́ mi pè báwo lẹ ṣe sọ mọ́mì mi pé ó jẹ́ fún mọ́mì mi pé òun fi oògùn sínú ẹ̀ ní pé oògùn tóun fi ṣe kò ní èmi ò fi ní rántí owó tèmi ń wá. tí mọ́mì wà mí. bẹ́ẹ̀ ni sà. ó ní pé èmi ò ní lè rántí owó tèmi ń wá mẹ́rin máa ní pé kò ní rántí owó tó ń wá tó mi bá jẹ́ tó bá wá kún kọ́ ìyẹn ṣáà lọ sí ibẹ̀. so ó ní pé imam ló so gbẹ́mi ṣe èmi ṣàkọ́kọ́ àwọn ọmọ mi àdọ̀dọ̀ mọ́mì mi à ń ṣe àwọn àlọ́dọ̀ mọ́mì mi wọ́n á ti fọ́n pa owó tí mo ní jẹ́ kókó fi kọ́ àwọn ọmọ yìí sí private school mo kọ́ kọ́ àwọn ọmọ mi mo kọ́ lọ dà wọ́n sí private school ni mo dẹ̀ sanwó àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo dẹ̀ ń bá eré àníyàn lọ wọ́n ṣe àwọn bẹ́ẹ̀ pé kí n jọ pé ká padà wálé ká ṣe kí mo dẹ̀ ti sanwó àwọn ọmọ mi ti èmi ni mo ń sanwó school àwọn ọmọ mi èmi ni fúnra mi ni mo kọ́ àwọn ọmọ mi lọ sí school fúnra mi gbà tọ́mọ yẹn wá jáde primary 6 òun àtàbúrò ẹ̀ ìyẹn last born mi yẹn tó jáde èmi náà ni mo ṣe graduation fáwọn ọmọ yẹn tí mo sanwó tí mo lọ kò wá sí ẹni pé baby graduation èmi náà ni mo ṣe everything fáwọn ọmọ ìtàn ọmọ yẹn fi wọ secondary school private school náà lẹ́mọ̀ yẹn lẹ́dẹ̀ẹ́ tún wọ̀ ní secondary school náà èmi náà tún ni mo sanwó ẹ̀ ní secondary school náà ìyẹn àkọ́bí mi èmi náà ni mo san so gbà tó wá di pé maybe ọ̀rọ̀ yẹn ṣàpọ̀ tó di pé maybe wàhálà yẹn tó ti fún mi ṣe ti pọ̀ jù mo ṣe lọ sí human rights mo lọ fẹjọ́ ẹ̀sùn human rights wọ́n sọ fún mi pé bá jẹ́ pé akẹ́bẹ̀ẹ́ náà ṣe lọ́rọ̀ yẹn ṣe máa rí àwọn máa charge wá sí court wọ́n yẹ charge wá sí court nìyẹn so wọ́n gbọ́ sáà gbogbo gbà yẹn ọkọ mi tún pè mí again ó ní pé mi àtọ́wọ́ jọ fẹ́ jáde mo níbo là ń lọ inú oyún ni mo wà ó níbo là ń lọ ó ní pé àṣàjọ fẹ́ jáde oyún last born mi tí mo bí fún un ó ní àjọ fẹ́ jáde mo níbo là ń lọ ó ní pé àṣàfẹ́ fẹ́ jáde náà ni kémi wá bá òun ní Bọ́ládé mo ní Bọ́ládé mo ní kó yẹ kájọ máa lé onírárá nítorí lè face me and slap tá à ń gbé mo ní òkè mo ti gbọ́ mo wá lọ bá Bọ́ládé ìgbà tí mo dé Bọ́ládé mo bá òun mọ́mì ẹ̀ àti àbúrò ẹ̀ níbẹ̀ mo wá pè sẹ́yìn pé bò là ń lọ gangan ó ní àwọn lọ́mú wa jáde mo ní bò là ń lọ bọ́mì ìdágbére nílé náà bí tẹ́ ẹ̀ mú mi lọ gbàkà máa gbọ́ sínú mọ́tò ó di ilé babaláwo tọ́ mú mi lọ sí ilé babaláwo níbẹ̀ gbàkà máa débẹ̀ ó di pé inú gbàlẹ̀ kan lọ́mú mi sí tọ́ ní kí n lọ ra kọ̀ǹkọ̀n wá ní pé kémi lọ ra kọ̀ǹkọ̀n wá níbì kan mo ṣàlọ́ ra kọ̀ǹkọ̀n yẹn mo dé náà sọ fún mi pé kémi má dúró ta lè mi ń bá sọ̀rọ̀ kí lè mi sọ mi bàbá mi sọ anything wọ́n tàn máa fẹ́ kí nǹkan ṣe mí ibi tí mo wà yẹn àwọn máa ṣe nǹkan fún mi kí n tètè sọ nǹkan tó wà ní máìndì tèmi ń sọ àwọn ti rí ọkàn tèmi nínú ọpọ́n fún àwọn mo ní kí ni mo ṣe mi sọ anything ṣe bẹ́ẹ̀ ni sọ kí n lọ ra kọ̀ǹkọ̀n mi ìdí ẹ̀mọ́ mi sọ fún pé kọjọ kí káwọn èèyàn kọ́ tẹ̀lé mi ẹ̀ sọ pé rárá pé kẹ̀dẹ̀ náà ò bẹ̀ sí mi so kí wá ni wọ́n ní àfi kémi kúnlẹ̀ tó máa fẹ́ kí nǹkan ṣe mo dẹ̀ wà nínú oyún mo kọ̀ kúnlẹ̀ ni pé mo kọ̀ forí balẹ̀ fún kíní yẹn so wọ́n ṣàgbà tó tún di lóru wọ́n tún jí wọ́n tún ní kí n gbé nǹkan dání pé kí n máa ja sílẹ̀ ńlẹ̀ kí n máa ṣe kí lè fẹ́ fi mí ṣe báyìí torí Ọlọ́run tí mo dẹ̀ wà ní inú oyún ìyẹn ṣàtúlọ
gbàkú máa fi di ìdájí mo ṣàkọọ́dún pé wọ́n mú aṣọ funfun wé wọ́n mú ẹ̀jẹ̀ ẹran wọn pa wọ́n fi ń wẹ̀ fún ṣe ogbẹ̀ gbà tó yẹ lọ́ pè wá bẹ́ẹ̀ ni wọ́n pè wá rán ìwà màmá o ọmọ yìí wọ́n pe ìyá ọkọ mi ọmọ yìí kò ṣeé mú un. ẹ̀yin tí ẹ ń wò wá ń létẹ̀ ẹ̀dẹ̀ ń gbọ́ wá àbọ̀ ejò kì í gbé sá mi ì mọ reason tẹ́ fi sọ pẹ́jọ́ obìnrin yìí pọ̀ o mi ì dẹ̀ mọ reason tẹ́ fi wà judgmental ṣé bí ọkọ ẹ̀ ló wá bí níjọ́ tọkọ ẹ̀ ń sọ̀rọ̀ àsọpẹ́jọ́ ẹ̀ pọ̀ náà ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọkọ ẹ̀ tí ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà ló jókòó tì í tọ́ba níbi tó ti parọ́ mọ́ ààyè wà fóònù náà láti sọ̀rọ̀ ó kàn jẹ́ pé èyí tó wọ́n sọ yóò kàn defend àwọn tó ìyàwó rẹ̀ sọ ni èyí tó bá jẹ́ òótọ́ kó sọ fún wa èyí tí ò bá jẹ́ òótọ́ kó sọ fún wa torí pé àwọ̀ ìṣe dáadáa kan lénìí kò sì ní dáa téèyàn bá ṣe dáadáa ká sọ pé ó ṣe dáadáa ìgbà tí ń bọ̀ lónìí gbogbo àwọn ọmọ tí ọkùnrin sọ pé ọmọ òun ò wà lọ́dọ̀ rẹ̀ ó kú fọkùnrin mi gbogbo àwọn ọmọ náà ló kó lọ́wọ́ pé tọ́rọ̀ bá tiẹ̀ jẹ mọ́ pé tó ń bá rojọ́ tó bá jẹ mọ́ pé kó gbọ́ ọmọ ẹ̀ náà òun ó kó fún un tọ́wọ́ abádẹ́rì pé kìnní kọ́ mọ̀ jẹ́ pé ọwọ́ akọ́ ọmọ pamọ́ òun nìkan wá ń bọ̀ ó kọ́kọ́ ṣe dáadáa lórí ìyẹn náà ẹlòmíì tún pé kí wá ní kókó ó ti sọ̀rọ̀ kí wá ní kókó ẹ dákun ṣé gbogbo ohun tí ń sọ ohun ẹ̀ sì rí nǹkan kan mú bẹ̀ sá gbogbo ohun tóbìnrin ń sọ ohun àsọdànù sí ni lójú yín sá ó ní ọkọ òun àtàwọn ẹbí rẹ̀ mò ń lọ ibì kan wọ́n fẹ́ lo òun gbogbo ẹbẹ́ yìí náà gbọ́ nísìn ọkọ òun lu ọjọ́ méje àbọ̀jọ́ mẹ́sàn-án bẹ́ẹ̀ ni ọjọ́ méje ó lọ́jọ́ méje ń bẹ̀ kó tó délé níbo ni wọ́n mú lọ tí wọn ò jáwọn ẹbí tiẹ̀ ò gbọ́ kí ni tó wà consented pẹ̀lú bí wọ́n mú lọ yẹn ṣé wọ́n kàn lè mú lórí kọ̀ pé ọyá sàjà máa lọ ibì kan so ẹ̀yin òòrùn yẹn pé ó nítumọ̀ sá. ẹlẹ́ẹ̀kejì oúnjẹ tí ọkọ rẹ̀ ń béèrè pé só ti jẹ́ ẹni ẹ̀tún pé kí ni kókó. ẹlẹ́ẹ̀kẹta ọ̀bẹ tí ọkọ rẹ̀ fi ya ọmọ lọ́wọ́ ẹ sì rò pé bó bá ṣe pé bẹ́ẹ̀ ní fọ̀bẹ yọ ọmọ lọ́wọ́ lóòótọ́ yẹ kó ọmọ wà lọ́dọ̀ rẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin nípa ọ̀rọ̀ sùkúù ṣé lóòótọ́ ni ò responsible sí gbogbo ọ̀rọ̀ tó jẹ mọ́ sùkúù tí wọ́n ti ń bá bọ̀ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ àbí. ẹlẹ́ẹ̀karùn-ún ṣé lóòótọ́ lọkọ rẹ̀ wọ́ owó kúrò nínú àkáǹtì ẹ̀ tí gbogbo wàhálà yìí wá pọ̀ tí ó sì lè sọ pé ìyàwó mi mọ́wọ́ o tó fi wá jẹ́ pé báǹkì lọ padà find out pé òun lọ́wọ́. ó sì ń pé kí ni kókó. ẹ bó tún lọ sọ nǹkan kan fún mọ́mí ẹ̀ ó ní ọkọ ẹ̀ sọ nǹkan kan fún mọ́mí ẹ̀ wípé. ó sọ pé òun fẹ́ oúnjẹ tóun fi sínú oúnjẹ yẹn ó fẹ́ kí n gbàgbé owó tí òun wọ́ kúrò bẹ́ẹ̀ ni ẹ sì ní kí n kókó gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kìí sì sọ̀rọ̀ lójú yín àbí ẹ ṣe sùúrù ẹ má gbàgbé pé àwa yìí fi gbá kan bọ̀ kan nú béèyàn mẹ́jọ wá kò ní kọjá ibi ká mọ̀ sọ fún o pé wọ́n sì wá fẹjọ́ èèyàn sùn wọ́n gbé wá ni kò ní kọjá rí ká mọ̀ sọ fún o ẹ fọkàn balẹ̀ ẹ fara balẹ̀. ó kù tẹ́ ẹ fẹ́ sọ. bẹ́ẹ̀ ni sà. ok mo ń gbọ́ yìí. mo ń gbọ́ yìí mà. àwọn evidence. ẹni evidence. bẹ́ẹ̀ ni gbogbo evidence pé sí mi lọ́wọ́ sà. good. ìgbà tí wọ́n yà wá ní court ìkọ̀sọ̀rọ̀ yẹn dọ̀rọ̀ ìgbà táwọn àwọn court kan gbọ́ wọ́n pè ó dẹ̀ wà kò wọ́kọ́ wá ìgbà tó yá ó dẹ̀ tó wá tí wọ́n pè wọ́n bá sọ̀rọ̀ wọ́n ṣàfihàn ní date pé ká wá àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ wa ìgbà tó fi tọ́ fún wa ní date yẹn èmi nìkan ni mo dá wá ìgbà tí màá rí ọkọ rí pé ó kó gba àwọn fámìlì ẹ̀ wá ni àwọn ló wá pè mí ní court pé kí n wá ẹni tó ti kó àwọn fámìlì ẹ̀ wá yìí kémi náà gbéra kémi náà pé àwọn fámìlì mi lẹ́sẹ̀kẹsẹ̀ mo ṣe ń pe gbogbo àwọn fámìlì mi ní ẹsẹ̀kẹsẹ̀ nìyẹn pé kó máa bọ̀ because àwọn sọ pé kó wá ni àwọn sọ pé kó kó fámìlì ẹ̀ wá ó ti síwájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀dẹ́ nìyẹn kémi náà gbogbo àwọn táwọn bá sọ kò fẹ́ gbọ́ nìyẹn fine pé wọ́n dẹ̀ thank God bọ́yẹ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mọ́mì ẹ̀ wọ́n dá wọn lóhùn bọ́yẹ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ tiẹ̀ náà kọ́nà so wọ́n dẹ̀ jáwèé fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n jáwèé fún wa ní ẹsẹ̀kẹsẹ̀ ní pé àwọn pé kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú máa lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ìwé yẹn lélẹ̀. ok so ó dà pé àwọn náà sọ kan sì jáwèé fún àwọn. bẹ́ẹ̀ ni sà
so gbogbo yẹn àwọn ọmọ yẹn ọ̀dọ̀ ẹ̀ ni àwọn ọmọ yẹn wà. but ẹ mọ̀ sọ pé wọ́n jáwèé fún yín jò ní ìtẹ̀wá. kò sọ bẹ́ẹ̀ sà. ẹ sọ lórí ètò kò sọ lórí ètò. ẹ kàn ní wọ́n gbàyàwó yín ni o. ẹ gbà tó ìyàwó tán jáwèé fún yín pẹ̀lú ẹ̀ wọ́n gbà mọ́ náà. wòlíì àròlé ẹ jókòó wòlíì àròlé ẹ jókòó ẹ sì dáhùn ẹ jókòó ẹ kọ́ mọ́ wò mí lọ. ọ̀ya mò ń gbọ́ yín lọ ẹ jẹ́ wọn gúnlẹ̀. so gbà kí wọ́n dẹ̀ jáwèé fún wa àwọn ọmọ wà lọ́dọ̀ ẹ̀ so báwọn ọmọ ṣe wà lọ́dọ̀ ẹ̀ àwọn ọmọ wa sá wa sọ́dọ̀ mi that was on the 18 torí birthday tèmi 17 on the 17 September 17. but nǹkan tí mo mọ̀ nípa kí wọ́n ó jáwèé fọ́kọ àtìyàwó wọ́n máa ń state custody. bẹ́ẹ̀ni customary court. wọ́n máa ń àbí. They don't do that. Traditional marriage marriage under the act. Marriage under the act no man so custody. Ó depend on tó bá béèrè for custody. Wọ́n máa ń ṣe ní kinní náà ni wọ́n ní kọ́ ọmọ wà lọ́dọ̀ èèyàn kan ṣùgbọ́n ṣé wọ́n ṣe ń bì? Observation. Okay, from the foregoing issue a fẹ́ wo ni o. One last page. One last page. Okay, certified. Ṣé orúkọ àwọn ọmọ okay. That the marriage to native law custom between the petitioner Mrs. Mukinikan and the respondent is Mukinikan Michael and the sister of is hereby dissolved. That court order makes the following order: that the both parties shall not harass, threaten, intimidate, insult. 2. Each other may appeal this judgment. Tí o bá tẹ́ wọn lọ́rùn. Last page nìyẹn mi ti rí ọ̀rọ̀ ọmọ bẹ̀ o. Ṣàbí kò sọ̀rọ̀ ọmọ bì. And this is last page. Naturally, mo ń bọ̀ ẹ má ti sọ mo ń bọ̀ no more love. Sẹ́yìn náà ní lọ́wọ́ ẹ bá ń wo péèjì ibi tí wọ́n ti sọ̀rọ̀ àwọn ọmọ bẹ̀ lẹ́yìn bá rí ọmọ jẹ́ pé àǹtí ti jáde àná. wọ́n sọ ń pa ọmọ pé bí a kí pátì nǹkan ni kó kọ́mọ sọ́dọ̀ wọn sọ ń pẹ́. wọ́n sọ nǹkan pa ọmọ lọ́yà náà ti sọ pé wọ́n lè má sọ. wọ́n sọ ń pẹ́. Okay. Because Mr. Bashon ti wò. wọn kò sí mẹ́ now mo fẹ́ kó obìnrin ìgúnlẹ̀. so school tí mo kó àwọn ọmọ mi lọ èmi ni mò ń sanwó ẹ̀ òun lélẹ̀ gbogbo tẹ́lá tí mo fi sanwó àwọn ọmọ lélẹ̀ òun ní sà òun lélẹ̀ gbogbo school tí mo fi àwọn ọmọ mi sí because gbà tó di pé threatening pọ̀ kọ́ di pé wọ́n tún yà wá ní court náà threatening yìí pọ̀ wọ́n fi gbogbo àwọn èèyàn ṣọ́ mi káàkiri ni mi lè sùn ní shop mi lè ṣiṣẹ́ ní shop mi lè sùn sílé èmi àtàwọn ọmọ mi á sùn ní shop fún 1 year 2 months kó tó di pé mo ẹ̀ṣọ́ lọ gẹ̀ẹ́tì ilé tí mo gbalé fúnra rẹ̀. ọdún kan oṣù méjì. bẹ́ẹ̀ ni sà èmi àtàwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta. ẹbí sún ṣọ́ọ̀bù pẹ̀lú àwọn ọmọ. bẹ́ẹ̀ ni sà èmi àtàwọn ọmọ mi á sùn sí shop fún 1 year. lẹ́yìn ìgbà tí wọ́n tún yín ká ó tó gbà lẹ́bí sun ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ni. lẹ́wà lọ gbalé àbí lẹ́wà lọ́kọ mi. no rárá ni mo lọ gbalé mo dẹ̀ lu ọdún kan nínú ilé mi. ó jẹ́ bí ọdún méjì àti oṣù méjì. kẹ́ ẹ tó lọ́kọ mi. bẹ́ẹ̀ ni sà gbà pé wọ́n tún wá ká. Wow. so gbogbo gba yẹn ó sì ń threaten ayé mi ó fi gbogbo àwọn èèyàn ṣọ́ mi káàkiri gbogbo àwọn èèyàn ló fi ń ṣọ́ mi gbogbo àwọn èèyàn ló ń threaten mi káàkiri tó ẹ kó a máa sọ̀rọ̀ mi a máa bú mi káàkiri ni wẹ́ ọlọ́run ló mọ déédéé ìgbà tó yá ó wá wá ṣọ́ọ̀bù mi níjọ́ yẹn bó ṣe wá ṣọ́ọ̀bù mi níjọ́ yẹn ó náà fẹ́ rí àwọn ọmọ wọn last born mi yẹn ti ń ṣe homework lọ́wọ́ fún mi wọ́n sọ pé mọ́mí kí n wo nǹkan tó ń gbà òun gba 10 mo wá fún ní 5 pé kájọ gbà báyìí ló páàkì mọ́tò sí mi lẹ́gbẹ̀ẹ́ ó ní pé òun fẹ́ rí àwọn ọmọ mi ní alhamdulilayi mo kọ̀ pa ọmọ ẹ jáde fún ni because àmì fashion design gba ọmọ mi ló mọ ọmọọṣẹ́ ọmọ aṣọ́rán wọn kọ̀ pé wọ́n jáde ni kọ́ máa bọ̀ àwọn yàtọ̀ pé rárá àwọn ò lọ mú ní ẹ lọ gbọ́ nǹkan tó fẹ́ sọ
àwọn yẹn dẹ̀ lọ kódà gan ọmọ mi àkọ́bí mi ó wọ bàtà oníbàtà níjọ́ pé kóun lọ mọ́ níra bàtà títí ẹ gángan ní kó wọ̀ bàtà mi ṣáde ọdún ẹ̀ ó ní ká ọmọ yẹn wọnú mọ́tò àwọn ọmọ yẹn wá wọnú mọ́tò mo kọ̀ rí pé bó ṣàǹbá yẹn ṣe wọnú mọ́tò ó move mọ́tò ẹ̀ sí other side gbàtó sí ó tún lọ páàkì sí other side ó kọ̀ yẹ kọ̀ tẹ speed ó kọ̀ lọ ni kí ló ṣẹlẹ̀ ṣe ó sọ pé òun fẹ́ ara àwọn ọmọ wọn ni àṣẹ pé ó sọ fáwọn ọmọ yẹn pé èní eléyìí lòun kó yín kúrò ní òun máa kó yín lọ ẹ̀ ní rí ìyá yín mọ́ ẹ̀ ní rí ìyá yín mọ́ làwọn yẹn sọ pé àṣẹ ní rí ìyá wa mọ́ gbà táwọn ọmọ mi máa sá bọ́lẹ̀ lórí eré làkọ́bí mi ti fò bọ́lẹ̀ lórí eré ní bó ṣe ń speed lọ ní express lọ́mọ yẹn fọwọ́ gbogbo ọmọ yẹn ara ọmọ yẹn ó ṣí mọ́lẹ̀ báyìí ni ara ọmọ yẹn ó ṣí mọ́lẹ̀ báyìí ni gbàtọ́ rí pé ọmọ yẹn ara ẹ̀ balẹ̀ lọ́mọ yẹn sáré òun náà sáré dúró ó park balẹ̀ ó wá ń pariwo olè 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 lọ́mọ ẹ̀ lórí ó ń pariwo olè 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 láwọn ọmọ ẹ̀ lórí nípa olè ní second bomb mi àti last bomb mi yẹn náà wá bọ́lẹ̀ làwọn náà wá sá gbọ́tọ̀ làwọn yẹn ń pariwo àkíṣọlẹ̀ ìzàwádáàdì ọwọ́ kó wa lọ́dọ̀ mọ́mì wa ni wọ́n sọ pé àwọn ń kó wa lọ àní rí mọ́mì wa mọ́ làwọn bọ́ ìsapá kí ló ṣẹlẹ̀ gangan làwọn yẹn sáré rí ẹnìkan lọ sáré ọ̀gẹ̀ nípa ṣùgbọ́n mọ alájà ìlélẹ̀ kí ló dé kan nípa àwọn wa kó àwọn ní ṣọ́ọ̀bù mọ́mì òun ni nípa fẹ́ wọn wá ní pé káwọn yẹn wọnú mọ́tò tiẹ̀ padà pé káwọn àwọn yẹn pé rárá àgbà káwọn bọ̀bọ̀ yẹn kó wọnú mọ́tò ẹ̀ káwọn àwọn bọ̀bọ̀ yẹn náà wá wọnú mọ́tò ẹ̀ àṣà lọ́ọ́ di pé wọ́n wá já àwọn ọmọ yẹn sínú ṣọ́ọ̀bù mi padà mo ṣe wá pe lọ́ọ̀yà mi ní pé kó tún wọ nǹkan tó ń ṣe threatening yìí ti pọ̀ ju kí ló dé threatening yìí ti pọ̀ ju gan kó ṣàánú mi lórí ọ̀rọ̀ yìí kí ló dé kí ló fẹ́ fà àwọn ọmọ mi ṣe ó dé lẹ́ẹ̀kejì o ìgbà táwọn ọmọ yẹn tó wá kọ́ àwọn ọmọ yẹn lálákó tó wá kọ́ ọmọ yẹn lálákọ̀ọ́kọ́ ẹ wo bóun àti mọ́mì ẹ ṣe ṣe ẹyin àwọn ọmọ mi o ẹ wo báyìí ṣe ẹyin àwọn ọmọ mi òun lélẹ́yìí o òun ní ẹyin ọmọ Nàìjíríà òun nìyí o tó ẹ ṣe ẹyin àwọn ọmọ mi tó lu àwọn ọmọ mi ìgbà tó fi wá kó wọn òun ní sà skul tọmọ yẹn mi ń lọ òun ni mo lọ bá àwọn ọmọ ẹ̀kọ́ jẹ́ kí n wọlé sí skul tó di pé mẹ́bí ọmọ yẹn kọ́ mi tó sáré ọ̀gì mi wọ́n mi kí n wo nǹkan tí dáadé àwọn ṣe fáwọn àti girama kí n wò ó àwọn sọ pé àwọn ọmọ yẹn sọ kí wọ́n kó àwọn èmi ò dá wọn lóhùn mi ò dá wọn táwọn bá fi lè sá mo ní kò sí bí mo ṣe fẹ́ kó yín ẹ̀yin ọmọ yìí wọ́n máa tẹ́sì mi ní mẹ́sẹ̀gì ni lóríṣiríṣi wọ́n fi àjẹ àwọn ọmọ mi ìtòyè làwọn ọmọ mi ṣe lè dúró mo dẹ̀ pé lọ́ọ̀yà sọ pé tó bá ti yá wọ́n máa sáwá padà fúnra àwọn ọmọ ìdẹ̀ lọ́dẹ̀ sáwá ìjọ kan máa sáré gan mi lè attend àsálátù ní NASFAT mo kọ̀ rí wọn kọ́ páàkì mọ́rúwá pẹ̀lú àwọn báàgì ráìsì tó wọ́n kó gbogbo àwọn aṣọ wọn sí jìgbọ̀n kí ló dé kí ló máa ní kí ṣàfáwọn olówó ọ̀kadà kí fáwọn olókàdá mo sàṣàyè bọ́ sínú ṣọ́ọ̀bù fáwọn ọmọ yẹn lówó pé ẹgbà ẹlọ́kadà yẹn máa lọ kí ló dé kẹsà wọn ní pé mọ́mì ìyá tó ń fi ẹja àwọn ti pọ̀ jù pé girama ló sọ pé káwọn máa lọ pé girama sọ pé àwọn ò lè tọ́jú àwọn káwọn máa lọ làwọn ṣe kíni làwọn ṣe lọ sọ́dọ̀ dáadáa àwọn ṣe pákẹ́rù àwọn làwọn ṣe sáwá sọ́dọ̀ mi mo dẹ̀ pé lọ́yà sọ fún mi pé mi gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ yẹn lọ síbi kankan mo dẹ̀ pé DPO tó wà ní because àwọn kí lórúkọ àwọn ọlọ́pàá náà wọ́n dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn ọlọ́pàá wọ́n dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo dẹ̀ pé DPO ní pé mi gbọ́dọ̀ pé àwọn ọmọ yẹn sílẹ̀ mọ́ àtìgbà yẹn làwọn ọmọ yẹn ti wà lọ́dọ̀ mi sà gbogbo bó ṣe ń lọ sí school òun lélẹ̀ sà private school mọ́ mo fi lásìmọ̀ mi sí òun ni tí mo ṣe ń sanwó lélẹ̀ òun ni gbogbo ẹ̀ lélẹ̀ òun lélẹ̀ ìkọ́ tún wà lórí fóònù mi ní ìsètò ẹ pé wọ́n yẹ sẹ́ndì sí mi ní tẹ́lá títí first time yìí mo ti sanwó ẹ̀tàn ó wà níbẹ̀ òun lélẹ̀. it's alright. so gbà mo ṣe wá di pé ìgbà tó di pé yes wọ́n wù mí kí n wed mi dédé wed fúnra mi àbí anything bóyá mo kọ̀ dédé rí ọkùnrin kan mo dẹ̀ bẹ́lẹ̀ rárá o ẹni tí mo fẹ́ ìyàwó ẹ̀ ti kú láti over 6 years NASFAT tí mo attend òun ni wọ́n ti pè mí pé mo ìbá fẹ́ ẹni yìí mo dẹ̀ fẹ́ ló fi wá ń parọ́ pé ẹni tó proprietor school àwọn ọmọ mi ló gba èmi lọ́wọ́ òun. it's alright bó tiẹ̀ jẹ́ proprietor. gbogbo evidence mo fi ń sanwó fún àwọn ọmọ mi òun lélẹ̀ gbogbo ilé kí ó táwọn ọmọ mi ń lọ because àwọn ọmọ mi kọ́kọ́ lọ sí Sabal Mosani ó ń dá wọn lọ́nà náà ni òun ní sà òun ní. o ti try o ti tó. so gbà tó di pé mẹ́bí àwọn ọmọ yẹn tún lọ sí ilé kéwù mi òun tún lélẹ̀ mo dẹ̀ ń san owó fún àwọn ọmọ yẹn. o ti tó. òun nìyí sà gbogbo evidence pé sí mi lọ́wọ́ yẹn ọmọ Nàìjíríà mo dẹ̀ ń san owó mi. o ti ṣe gbàgbé pé mi àtàwọn ọmọ mi wà ní site ọ̀dọ̀ mọ́mì mi ọmọ mi mo tún kó wọn lọ sí private school òun lélẹ̀ òun nìyí owó tí mo san lélẹ̀ gbogbo ẹ̀ ní Bright Academy òun nìyí bẹ́ẹ̀ ni sà Agbálayà. o ti tó o ti sọ gbogbo àbí o tún kún kankan. no sir. bá ń gbé kí n tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ta ló ṣe àwọn ọmọ ìbáyìí ṣé lóòótọ́ ni ọ̀dọ́ yín náà ti na àwọn ọmọ ìbáyìí.
bẹ́ẹ̀ ni ibi mọ̀nà wọ́n yẹ kí n bẹ̀rẹ̀ láti tóun ti bẹ̀rẹ̀ ló di kó dé ọ̀rọ̀ nínú yìí. ok. mi àti ẹ̀ 2007 la fẹ́ra wa ó dẹ̀ bímọ fún mi 2009 àdé gbígbé àlàáfíà àdókò di àwọn kan ṣáà pé kò máa ń change attitude wọ́n kò máa wùwà kí ló ń ṣe ìyá ẹ̀ kí ni mo ṣe fún ẹ kò ní ní orí kò ní nídìí ìjà kan ṣàwáyé ń bitú mi hàn ṣe yẹ pé mi bàbá mi ní púpọ̀ fún yín torí ẹni tó máa ń parọ́ náà méjèèjì ẹ máa mọ̀ ìgbà kan wáyé nípa àjọ dìmọ̀ ẹ nánú mi ò bọ́ nínú ẹ̀yin àti obìnrin yóò ṣe àjọ̀dún ìgbà yẹn àṣẹ̀ṣẹ̀ márì ni àṣẹ̀ṣẹ̀ márì ni 2009 yẹn bàtà lè ti bá mi rí lọ́tún tó ti bá mi rí sósì àti gbà yẹn káwọ́ mi sókè náà aṣáà ń gbígbé àlàáfíà gbà tó dìgbà kan ó ní mo tún náà ó pe ìyá mi pé èmi náà gbogbo ara wọn ti lé o kọ́ wá wo màmá mi wá láti ibi tó ń gbé wọ́n wá wò ṣé bí ó pa àwọn pé gbogbo ara ẹ ti lé ara ẹ tó lé dà ìwé nǹkan tó lé o màmá òye ọkọ̀ tí. ẹ lo máìkì rárá I don't know why. hello. màmá mi ṣáà wà wọ́n pé ara ò lé náà ó dẹ̀ ní ara ẹ lé ó ṣàkó ẹrù ǹjọ́ yẹn bó ṣe kẹ́rù lọ sí ọ̀dọ̀ màmá ẹ̀ nìyẹn ó di pé ọ̀tún ń bẹ̀ òsì ń bẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó ṣàbẹ̀ ó padà wọlé láàrin yẹn ìyẹn ṣáà lọ bẹ́ẹ̀ náà ó di pé èmi fi ọ̀bẹ ya ọmọ lọ́wọ́ mi fi ọ̀bẹ ya ọmọ lọ́wọ́ o ó jí owó oníṣọ́ọ̀bù wọ́n ń pè ní mọ́mì tó sìn wọ́n ń pè ìyá yẹn tó mú owó tọ́ bọ́ ní òkè owó wọn ibi tí mo ti ń bá ṣe pé mo fi ń fi bẹ́ẹ̀ dá sẹ́yà fún pé bíléèdì máa fi tẹ́ ọ lọ́wọ́ nítorí mi ti mú bíléèdì dání lòun ti ń yí ọwọ́ yẹn báyìí ni bíléèdì ti tọ́ lọ́wọ́ ọmọ èmi mo bí ọmọ báwọn máa ṣe mú àdá máa ṣe fi bẹ́ ọmọ lọ́wọ́ for what ìyẹn lọ bẹ́ẹ̀ àdàkọ bíléèdì ni àdá ló sọ ọ̀nà ẹ̀yin ti clear rẹ̀ pé bíléèdì ni kò ń sáré. náà ó dẹ̀ sọ pé nípa education because nínú ìwé yìí ó ní I'm not responsible as a father I'm this and that ìgbà tó máa padà dájọ́ ó mọ̀ pé bí wọ́n tó ń sọ totally lie tẹ́ bá pé ẹ lè ní tẹ̀ láti kàwé dáadáa ìgbà tó ń gbé wá sí olórí bíkíbù kí ni wọn tí ẹgbẹ́ tó ń jókòó sí yẹn wọ́n á bẹ̀rẹ̀ pé nínú nǹkan tó kọ yìí tó sọ pé ọkọ̀ ẹ̀kọ́ ló ń sanwó ọkọ̀ ẹ̀kọ́ ló ń ṣe báyìí ta ló ń ṣe báyìí ó tún padà sọ pé ọkọ̀ òun ló ń ṣe because private school méjì làwọn ọmọ mi lọ tí mo ti ní agbára mọ́. ó wà lọ́wọ́ wọn let me have the judgement. private school méjì ni àwọn ọmọ yẹn lọ níbi tí mo ti ṣe driver mo ṣe for 10 years 10,000 fún mi 40,000 naira mo gbà for 10 years 40,000 naira ni mo gbà ó dẹ́ pé agbára mi ò gbé. lẹ́kọ̀ọ́ dẹ̀ ni. èkó ni lóṣòdì. ẹ̀rẹ̀ ń gba 40,000. that was 2009 nígbà yẹn mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ń báàgì nígbà yẹn mo lè ṣiṣẹ́ fún 10 years complete 10 years I collected 40 ó mọ̀ pé 40,000 mò ń gbà bá mi pé agbára mi ò gbé mọ́ mo fi àwọn ọmọdé sí public school mo fi wọn sí public school kọ́ máa lọ public school pé agbára mi ò gbé mọ́ Fáṣọlá gómìnà Èkó former governor public school náà ló lọ ó ṣàṣeyọrí yẹn now from there wọ́n á di pé ọ̀rọ̀ ATM ṣẹlẹ̀ níbi tí ọ̀rọ̀ school yẹn ṣe wáyé nìyẹn o ó di pé ọ̀rọ̀ ATM ṣẹlẹ̀ lóòótọ́ mo ní kó yá mi ní owó mo sọ fún pé mo fẹ́ fi ṣe mọ́tò mi ó dẹ̀ lóhùn lówó tí mo dẹ̀ pé ó ní owó lọ́wọ́ ìgbà tí ò yá mi mo fi lọ gbó yẹn lẹ́yìn ẹ̀ kò sí bá pa ọmọ kílẹ̀ kó gbé mi mo lọ gbó yẹn lẹ́yìn ẹ̀ ìgbà tó mo dẹ̀ gbó lẹ́yìn ẹ̀ mi ì jẹ́ kó mọ̀ pé èmi mo gbowó mi ì jẹ́ kó mọ̀ pé èmi mo gbowó adi ní gbogbo ẹ̀ lọ́ṣá wọ́n padà wọ́n pé èmi mo gbowó wọ́n dẹ̀ bẹ̀bẹ̀ sọ́tún fámìlì tèmi náà bẹ̀bẹ̀ wọ́n dẹ̀ dánwó yẹn padà ní ìlọ́po
ẹbí ẹ̀gbọ́n mi dánwò yẹn padà fún because òun sọmọ́rọ̀ wọ́n tún fún. What stops you from telling your wife? Pẹ̀lú tí wàhálà yẹn fi wá pọ̀ tó yẹn tẹ́ ẹ tún lọ bank tẹ́ ẹ tún lọ tún lọ sí tẹ́ ẹ dẹ̀ sọ fún ìyàwó yín tó fi wá jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ mú bí ẹ ń mólè kẹ́ ẹ tó lè jẹ́wọ́ because bí ẹ ń mólè nìyẹn torí pé báǹkì láti go through so many processes kan tó padà find out pé ẹ̀yin lẹ mú owó ìyàwó yín dẹ̀ ni. ẹ̀rù ló bá mi tí mi fi lè sọ fún. Okay. And again torí tí mo ti ń ṣiṣẹ́ báǹkì ni náà ni because DG ni mo ń wà. lẹ́yìn pé tí ó bá gbọ́ yẹn ọ̀rọ̀ yẹn ó máa sáàkì mi tí ó lè yẹ kí n lè gbọ́ lè sọ fún un. ẹ bọ n tí òfin ní gbọ́ náà ni pé kẹ́ ẹ sọ fún ìyàwó yín ṣé ìyàwó yín ó wà lọ expose yín yóò jẹ́ kí jẹ́ bọ́ lẹ́nu yín ni ọ̀nà tí wọ́n gbà gbọ́ nǹkan ọ̀nà tí ọ̀rọ̀ yẹn gbà ṣẹlẹ̀ gan ló lè kó bá yín ẹ tẹ̀síwájú. náà ìgbà tí mo ṣàgbówó ẹ̀ ó lọ ok ìgbà tí mo gbówó yẹn mo ṣe oúnjẹ fún un torí mo máa ń ṣe oúnjẹ most of the time wọ́n wà ní ṣọ́ọ̀bù ni most alẹ́ mi máa ń ṣe oúnjẹ because I don't care because nǹkan tó fi kọ́ wa nìyẹn mo ṣáà ṣe oúnjẹ wọ́n ní èmi náà dẹ̀ ṣe oúnjẹ gbogbo alẹ́ àtàwọn ọmọ náà jẹun wọ́n ní kó gbóúnjẹ kí àwọn ọmọ yẹn wá gba oúnjẹ títí ẹ̀ mi ò dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ bí ó ti jẹun òun ló ń fi gbogbo àwọn ilé àjàsà yìí òun ló ń fi sí bí a mo jẹun bí a kò jẹun mo fi títóbi Ọlọ́run búra. ẹ bí wọn. bí ó jẹun kò jẹun mi ò mọ̀ ó lè sọ pé èmi sọ fún màmá òun pé èmi fi oògùn sí ni ẹni tó máa fi oògùn ẹni tó bá fi oògùn sí nǹkan á tún máa sọ fún yàn pé mo fi oògùn sí ni. ẹ bọ mo ti mọ fẹ́ béèrè ni pé màmá náà wà níbí náà. yes. ṣáájú àkókò yẹn àwọn ìgbà wo lẹ ti sóúnjẹ fún wọn rí. láì mọ iye ìgbà tó ń jẹ láì mọ iye ìgbà kó tó di pọ̀rọ̀ ATM ṣẹlẹ̀. ń gbọ́ wọ́n máa ń sóúnjẹ fún ẹ tẹ́lẹ̀ ṣáájú àkókò yẹn. ok ó dà pé àwọn fámìlì ọ̀rẹ́ tí a ti parọ́ nǹkan yóò ní bàjẹ́ ẹ ṣeun ẹ tẹ̀síwájú. náà ọ̀rọ̀ ATM ṣáà lọ bẹ́ẹ̀ náà. lóòótọ́ lẹ pé ọmọ yẹn pé sí àǹtí ẹ̀gbọ́n rẹ̀ ọ̀gá rẹ̀ jẹ oúnjẹ. mi ò pé. sá evidence bí a kà pé ọmọ yẹn sá. ẹ pé. tó máa ń fi kun ló kù mi ò pé. dáàdi ṣe bí a kà pé ọmọ yẹn. mo báwo máa ṣe máa sọ pé báwo máa ṣe máa pé oṣooṣo oúnjẹ ṣé mo kí ni nǹkan tí mo ń lọ́kàn tó sí. wàláì tàlẹ́ mo ó bí wọn mẹ́ta fún mi. ó pọ́jọ́ kó máa pè mí nìkan ní sáré. ẹ sọ pé ẹ fẹ́ pa bí a kà pé ọmọ yẹn. láyé bàbá mi ò sọ bí a kà pé ọmọ yẹn àná òde fẹ́ẹ́ rẹ sọ fún wọn pé òfin nǹkan sí nǹkan tó máa jẹ́ kí n gbàgbé. for what. ok ẹ já tẹ̀síwájú. náà gbà tó ṣáà lọ nípa ọ̀rọ̀ ATM yẹn ó lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ náà bẹ̀rù máa ń stay bá ti lọ tó bá ń bọ̀ ọ̀dọ̀ mọ́mí ẹ̀ ló ń lọ sí àti máa lọ bẹ̀ẹ́ àti padà wá because nítorí àwọn ọmọ mo fi ń bẹ̀. wọ́n ṣàfún ní owó yẹn wọ́n ṣàfún lówó wọ́n tún fún ní èlé màmá gan wọ́n tún fún wọn ní nǹkan gbà má bínú màmá ti tiẹ̀ gangan wọ́n tún fún wọn pé kó jọ kó má bínú àwọn arìlókèétì kò ní ibẹ̀ yẹn níbi táwọn gbé tẹ́lẹ̀ àkówá síbòmí ìtàsọ́ pàṣọ́bìnrin náà mi ì ṣe kankan fún wọn kò sí nǹkan tó ń fàjà gbọ́n mi sí omi ò tó gangan má kò máa ṣe nǹkan tó àwòṣá mi ò dé kí ẹ̀ ọjọ́ kan wà tí mo ń. lóòótọ́ lẹ máa ń sọ pé ìyàwó yín kó ẹ lè bọ́ ta tọmọ bá sunkún ẹnì kó wá fọmọ lóyún ẹ tún wá dá padà síta. bàbá èmi kọ́ ìgbà tó sọ yìí ìgbà tí mo bí first born mi ò dẹ̀ ever sọ bẹ́ẹ̀ pé kó wá fọmọ lóyún. ẹ máa ń lè bọ́ síta. ẹ̀ẹ̀kan tèmi àti ẹja tó bọ́ ta nìkan náà. dáadáa ó máa ń lé mi á lé mi dànù síta á lé mi mi lè kà á. bàbá màá tó ń sọ̀rọ̀ mi ò. ẹlẹ́rìí wà dáadáa fún mi. màá tó ń sọ̀rọ̀ mi ò sọ anything. it's alright it's alright it's alright obìnrin làwọn àmọ́ máa kọ́ṣọ̀ wọn máa wọlé. ẹ tún káàbọ̀ padà yẹn wá ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o abẹ́rẹ́ pé kàyéfì ńlá ni níyàwó Kazeem náà ló bá bẹ̀rẹ̀ sí ń pariwo ẹnu wípé ó máa ń lu òun ni ó ń lu òun bẹ́ẹ̀ jọ ẹ̀jẹ̀ ó tún máa ń jí owó òun ó máa ń divert owó òun sọ́dọ̀ ara tiẹ̀ páwọn lè wà lára àwọn ọ̀dí tóun fi kú ọ̀nbẹ ẹgbọ́n sí gbogbo nǹkan báyìí ṣó wọ́ ọ̀tẹ̀ for goodness sake ẹ jẹ́ darapọ̀ ní abala àrẹ wíṣí kan bá mi comment kan máa like kẹsì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n nírè jù báyìí lọ́lọ́ létí àmọ́ àfọyín sáà yìí bó bá tún ṣe ń lọ gbogbo ẹ̀ pátá náà ẹ máa láǹfààní láti máa gbọ́ ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.